àkójúmọ́ níbi yòówù tẹ́tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú lóyìn wá lójú lọ́tùnlọ́tùn pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Ojú tẹ́ fún wò wá ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ní di. Orúkọ oníròyìn yín òun náà ni àyànfẹ́ elédùmarè. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà fún tàkókò yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fohùn lédè bẹ́ẹ̀ náà ti kọ̀rọ̀jú sí àwọn ènìyàn tí wọ́n ń pè fún àtúpín àti àtúkà àwọn ọmọ Ìgbò ní ìpínlẹ̀ Èkó náà. Lórí ìwọ́de gbogbogbò tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ìlú Òṣogbo ó ní wọ́n ti sọ wípé àwọn ti fi ẹnu ìwọ́de àwọn ti fi gún ibì kan ná nítorí ọdún Ọ̀ṣun Òṣogbo èyí tó ń bọ̀ yìí. Ó kéré tán ènìyàn mẹ́rin ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí wọ́n jẹ àmàlà gbígbóná ní ìpínlẹ̀ náà. Orí ṣe bẹ́ẹ̀ kó àwọn méjì yọ nínú ìjàmbá ọkọ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Lábala ìròyìn Yorùbá Nation báyìí, àwọn ọlọ́jà káàkiri pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ti ń súre tí wọ́n sì ti ń lu olóyè ọmọ Adéyẹmọ lọ́gọ̀ ẹnu lórí ìgbésẹ̀ tó gbé èyí tó fi yọ ọlọ́dẹ wọn kúrò nínú àhámọ́. Lábala ti Biafra Nation báyìí, ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra èyún Simon Ekpan ó ti sọ̀rọ̀ léde wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló rán àwọn sójà sí òun ní orílẹ̀-èdè Finland láti pa òun. Lábala ìròyìn ilẹ̀ òkèrè, igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ ní ọdún 2024 tá a wà yìí ó ní ó ti ṣe bẹ́ẹ̀ yan ẹni tí ó jẹ́ igbákejì rẹ̀ níbi ètò ìdíje náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀ ojú sí àwọn ènìyàn èyí tí wọ́n pè fún kí àwọn ọmọ Ìgbò kí wọ́n kúrò ní ìpínlẹ̀ Èkó ìyún Igbo must go èyí tí wọ́n ń fọn rere rẹ̀ káàkiri. Ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó náà Ọbáfẹ́mi Hamzat olóṣò yìí di mímọ̀ lásìkò tí ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí tẹlifíṣàn lánàá òde yìí. Ó ní níṣe ni ọ̀rọ̀ náà ló jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn tí inú àwọn ò sì dùn sí i, pàápàá jùlọ bí àwọn ènìyàn kan ṣe ń pariwo wípé kí àwọn ọmọ Ìgbò tán wà ní ìpínlẹ̀ Èkó kí wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ lọ sí ilẹ̀ bàbá wọn. Ó ní ìpínlẹ̀ Èkó ó ní ó ti gba àwọn àlejò àti àjòjì láàyè láti ọdún tó ti pẹ́ wípé kì í ṣe àsìkò yìí ló yẹ kí àwọn ènìyàn kan ṣẹ̀ṣẹ̀ wá mọ dúnkòkò mọ́ àwọn ẹ̀yà míì. Bákan náà ló sọ di mímọ̀ wípé nínú òfin tí ó wà ní ìpínlẹ̀ Èkó níṣe ni ó fi ààyè gba ẹ̀yàkẹ́yà láti wà pẹ̀lú wọn ní ìpínlẹ̀ náà. Ó ní gómìnà ìpínlẹ̀ Èkó yún arákùnrin Babájídé Sanwó-Olú ó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ lórí àwọn ènìyàn tí wọ́n ń pariwo kí àwọn Ìgbò náà kí wọ́n lọ. Bákan náà ló sọ wípé látìgbà tí ọ̀rọ̀ náà ti ń di awuyewuye òun ló sì ti ń kéde fáwọn Ìgbò táwọn àbẹ̀ pé kí wọ́n ṣe mẹ̀dọ̀ àwọn yóò ṣe é nítùbínùbí láì ní wàhálà kankan nínú. Ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀hún Ọbáfẹ́mi Hamzat ó wà ní àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́, bẹ́ẹ̀ ni àwọn kò ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pariwo pé Igbo must go ní ìpínlẹ̀ Èkó ọ̀hún. Látàrí ìwọ́de gbogbogbò tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí, àwọn olùfẹ̀hónúhàn ti ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ nílùú Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti sọ wípé àwọn fi ẹnu ìwọ́de gún igi náà fún àkókò díẹ̀ kí àwọn tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo kí wọ́n lè ráàyè ṣe ọdún ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn náà lánàá òde yìí ti ń ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ó ní wọ́n sọ yìí di mímọ̀ láti ẹnu ẹni tó jẹ́ aṣíwájú wọn tó ní àwọn fi ìwọ́de náà tì sí ibì kan náà látàrí ọdún
ọdún Ọ̀ṣun Òṣogbo èyí tó ń bọ̀ lọ́nà báyìí. Ó ní bí àwọn bá ń ṣe ìwọ́de náà níṣe ni yóò ṣe àkóbá fún ọdún Ọ̀ṣun Òṣogbo ọ̀hún, pẹ̀lú bí ó ti yá sí pé káàkiri orílẹ̀ àgbáyé ó ní àwọn ènìyàn ti máa ń wá sílùú Òṣogbo láti wá ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún Òṣogbo náà. Ó ní fún ìdí èyí àwọn fi igi gún ìwọ́de ọ̀hún, tó sì já sí wípé lẹ́yìn tí gbogbo ẹ̀ bá tún ti lọlẹ̀ tán tí ìjọba àpapọ̀ kò báyìí tí ì rí nǹkan kan ṣe sí ìpè àwọn, níṣe làwọn yóò tún pọn mọ́ àwọn sẹ́yìn tí àwọn ó sì jáde padà fún ìwọ́de gbogbogbò náà. Ó kéré tán ènìyàn 4 ló ti ṣe àgbákò tán sì ti rí ikú òjijì yìí látàrí wípé wọ́n jẹ àmàlà gbígbóná ní ìpínlẹ̀ Kwara. Nípínlẹ̀ Kwara ní agbègbè tí wọ́n pè ní Ẹ̀rúdá tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ọlọ́run West Local Government ní ìpínlẹ̀ Kwara náà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún, èyún arábìnrin Amina El-Imam, tó sọ di mímọ̀ tó sì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní àwọn 4 ti jáde láyé lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní àmàlà tí wọ́n jẹ yìí ó ní àwọn kẹ́fìn pé ó ní egbògi, ó ní nǹkan olóró tó jẹ́ bíi májèlé nínú rẹ̀. Ó ní àwọn tí wọ́n jẹ àmàlà yìí pọ̀ díẹ̀, ṣùgbọ́n níṣe ló já sí pé àwọn 4 ó ní wọ́n jẹ́ Ọlọ́run nípè. Ó sì ní àwọn tí wọ́n jẹ́ Ọlọ́run nípè yìí níṣe ni wọ́n wá àmàlà náà tí wọ́n dà pọ̀ mọ́ ìláfún, èyún èlùbọ́ iṣu àti ìláfún ó ní wọ́n jẹ papọ̀, èyí tó sì gbòdì ní ara wọn. Ibi tá a ti rí ẹni tó jẹ́ ìyá àgbà kan àti ọmọ rẹ̀ pẹ̀lú ọmọ tí wọ́n fi jẹ́ 4 tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n jẹ àmàlà náà tán. Ó ní lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn gbogboǹṣe ti ìpínlẹ̀ Kwara tó wà nílùú Ìlọrin, tí wọ́n sì já sí wípé lásìkò tí wọ́n gba ìtọ́jú ó ní àwọn 4 jẹ́ Ọlọ́run nípè, ṣùgbọ́n ní kì í ṣe wípé gbogbo àwọn tí wọ́n jẹ àmàlà yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè, bí kì í ṣe pé àwọn tí wọ́n fi ilá fún mọ́ àmàlà náà ó ní wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ó ní àwọn tó kù ń gba ìtọ́jú lọ́wọ́ nínú àwọn tí wọ́n jẹ àmàlà láì ní ilá fún. Ó ní níṣe làwọn fura mọ̀ pé májèlé ń bẹ nínú ilá fún èyí tí wọ́n fi ro èlùbọ́ iṣu náà tó ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́nu wọn. Ó wá bá gbogbo mọ̀lẹ́bí àti ará wọn kẹ́dùn wípé wọ́n kú ara fẹ́ra kú àwọn ènìyàn yìí, bẹ́ẹ̀ ló sì kéde pé àwọn ti gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ Kwara tó wà ní ìlú Ìlọrin. Orí ti ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn 2 kan yọ nínú ìjàmbá ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí ó ní ó ṣe bẹ́ẹ̀ gba ààyè tí orí sì kó àwọn 2 kan yọ nínú ìjàmbá náà. Ẹni tó jẹ́ akọ̀wé àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó yàn LASTMA Olúfẹ́mi Òkè Ọ̀sanyìntólú òun ló sọ èyí di mímọ̀ wípé ní Ọjọ́ta ní Maryland tí ń ṣe ìpínlẹ̀ Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí ọkọ̀ akérò kan bó ṣe ráríwó abẹ́ ọkọ̀ ńlá tirẹ́là ní abẹ́nú. Ó sọ di mímọ̀ wípé ohun tó ṣokùnfà èyí ó ní bí àwọn ẹni tó wa ọkọ̀ agbérò náà bí ó ṣe sọ ìjánu rẹ̀ nù tó sì ń sa eré àsápajúdé tó fi lọ rárí bọ abẹ́ tirẹ́là tí ń lọ jẹ́jẹ́ rẹ̀. Ó ní ọpẹ́lọpẹ́ Elédùmarè àti àwọn ènìyàn tí wọ́n tètè ṣùgbà àwọn tó wà nínú ọkọ̀ náà tí orí fi kó àwọn 2 yọ nínú ikú òjijì náà. Ọ̀sanyìntólú ni àwọn ti gbé àwọn 2 lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú, tó sì jẹ́ kó di mímọ̀ wípé àlàáfíà ara báyìí ó ti ń padà sí àgọ́ ara wọn. Lábala ti ìròyìn Yorùbá Nation báyìí, àwọn ìyálọ́jà káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè pàápàá jùlọ ní ìlú Yewa tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ti ń lu ẹni tó jẹ́ ajìjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá ìyún olóyè ọmọ Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho Òòṣà, tí wọ́n ti ń lù lọ́gẹ̀ẹ́nu tí wọ́n sì ti ń kí ní kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere látàrí ohun bitibiti tó ṣe fún wọn pẹ̀lú bí ó ṣe yọ ẹni tó jẹ́ ọlọ́dẹ wọn lágọ̀ọ́ ọlọ́pàá ọ̀hún. Àwọn ìyálọ́jà náà láti ẹni tó jẹ́ olórí ìyálọ́jà ọjà Yewa tó tún jẹ́ olórí ìyálọ́jà ìpínlẹ̀ Ògùn ìyún arábìnrin Anifat Abbas tí wọ́n sọ di mímọ̀ nínú fọ́nrán kan tí wọ́n fi jáde síta tí wọ́n ti kí olóyè ọmọ Adéyẹmọ wípé
àwọn lù lọ́gọ̀ ẹnu o bẹ́ẹ̀ gbogbo ìgbésẹ̀ tó ń gbé fún àwọn ọmọ káàárọ̀ oòjíire láti yọ wọ́n kúrò nínú oko ẹrú òní yóò já sí ohun rere tí kò sì ní já sí pàbó pẹ̀lú bí ó ṣe yọ ẹni tó jẹ́ ọlọ́dẹ wọn tó wà ní àhámọ́ àwọn agbófinró jáde bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé àwọn wà pẹ̀lú rẹ̀ kó mọ̀ nsọ níwájú báyìí ni àwọn sì dúró tì í wọ́n tún wá ní gbogbo ọmọ káàárọ̀ oòjíire ó ní wọ́n fi ẹ̀mí ìmoore hàn sí olóyè ọmọ adéyẹmọ lórí ìgbésẹ̀ tó gbé ọ̀hún tó fi yọ ọlọ́dẹ náà kúrò ní àtìmọ́lé àwọn agbófinró. lábala ti Biafra Nation báyìí ẹni tó jẹ́ ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra èèyàn Simon Ekpan tí wọ́n tún gbà pé òun ni Prime Minister Biafra Nation náà ó ní ó ti fi ohun léde lójú òpó X ẹ̀ tó tún jẹ́ ti Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lánàá òde yìí níbi tó ti kọ síbẹ̀ wípé àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ rán àwọn ọmọ ogun kan sí òun ní orílẹ̀-èdè Finland tó wà èyí tí wọ́n pè ní suicide bomber tó já sí wípé ó ní bí wọ́n ṣe ń gbéra láti pápákọ̀ òfurufú tilẹ̀ Nàìjíríà ni òun ti ń mọ̀ tí wọ́n sì ń bọ̀ wá sí orílẹ̀-èdè Finland láti wá ṣekú pa òun ó ní bí wọ́n ṣe ń yọ́só bẹ́ẹ̀ ni à ń yọgbọ́ ó kọ síbẹ̀ wípé níṣe lẹ̀ tí ẹ mọ ẹni tí ẹ̀ ń bá tayò ó ní bí ẹ bá mọ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Simon Ekpa yìí ẹ̀ ní lóorun sùn mọ́ ó lóun ò ní sọ jù báyìí lọ ṣùgbọ́n òun dúró de àwọn ènìyàn náà kí wọ́n wá bá òun níbi tí wọ́n rán wọn wá èyí ní orílẹ̀-èdè Finland bẹ́ẹ̀ ló sì ń fi ọwọ́ rẹ̀ gbáyà wípé láìpẹ́ yìí gbogbo àwọn tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n wà ní ọ̀dọ̀ àwọn lọ́hùn ojú wọn yóò tó máa rí pọ̀npọ̀nàyàn. lábala ti ìròyìn ilẹ̀ òkèèrè báyìí ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà èyàn Kamala Harris ó ní ó ti ṣe bẹ́ẹ̀ yan ẹni tí ó jẹ́ igbákejì rẹ̀ tí wọ́n jọ díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó ń bọ̀ tí ó wáyé nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí ẹni tí ó yàn gẹ́gẹ́ bí igbákejì òun náà ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Minnesota èyàn Tim Walz tí ó sọ wípé ó ní àwọn jọ máa díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó sọ ilé ìdí mímọ̀ lánàá òde yìí lẹ́yìn tí àwọn àgbààgbà tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n wà lẹ́yìn Kamala Harris náà tí wọ́n sì fi ọwọ́ ẹni tó yàn gẹ́gẹ́ bí igbákejì náà tí wọ́n fi sọ̀yà wípé àwọn méjèèjì ó ní wọn yóò jọ tako ẹni tó ti jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyàn Donald Trump nínú ìdìbò èyí tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún yìí lórílẹ̀-èdè Amẹ́ríkà náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa gbọ́ rí wa wò lóòrèkóòrè títí dìgbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa orúkọ tèmi kò yí padà àkójúmọ́ lẹ́ẹ̀kan sí àyànfẹ́ Elédùmarè ni.